Nuwa Media. Àwọn tèmi nule noko lẹ́yìn odi mo kí wọn káàbọ̀ òróró ètò kílẹ̀ rí sí fún tí oníwèé. Èmi náà rí tí wọn ní tètò Aródú òjìgọ́bì ọmọ wọn náà wo òdùrà jífẹ́ pé ṣírí ọmọ gbogbo òǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fi ràn fẹ́mi rọ́mọ́ kì bàbá sílẹ̀. Ọmọ ọbẹ̀ nínú orúwó kérémọ̀ ọbẹ̀ nínú orúwó rẹ̀gírẹ̀gí ọmọdé ẹ̀mú pàánù rẹ̀ kó má bàa kú yúnbúyúnbùn. Èmi rọ́ ọmọ bá rí jẹ́ ọmọ lágbélé ọmọ ìtọ́ alága àgbélé ọmọ àwọ̀ òṣùlé. Èmi rọ́ ọmọ límẹ̀rí. Ẹ̀yà fẹ́ta wọlé rẹ̀ ọmọ bàbá kan. Omi tútù rẹ̀ mi jó ní fàì. When wonderful Ìjẹ̀búrí mo bọ̀ wọlé neni kọ̀rọ̀ bá ká ònìyàn nára àrùn tí èdè òlú rẹ̀ ṣìbọ̀kàn rí mo lọ àmọ́ kí mìíràn sọ́ọ̀tì rẹ̀ ojú mi rí ẹ̀jẹ̀ mi ṣàlàyé rẹ̀ rùn orí ètò kílẹ̀ rí sí rẹ̀ wà ní o lórí ètò kílẹ̀ rí sí ọmọrun ìbá tí ṣẹlẹ̀ lójú ẹni ra àgbọ́ àti rẹ̀ ṣẹlẹ̀ rẹ̀ ni ráàjọ ń gbé yẹ̀wò ní bé láti lè ṣe nínú Nuwa Media ilé iṣẹ́ kan pàtàkì rẹ̀ mi gbé ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá lárugẹ àwọn náà rẹ̀ mi fọ́n rere àwọn ọmọ ẹni rẹ̀ tí lámìlà kàkẹ́kiri orílẹ̀-èdè àgbáyé mi ìparúkọ́dà mo ti sọ lẹ́ẹ̀kan fún Aródú òjìgọ́bì orúkọ mi wà ọ̀rọ̀ rí mo fọ́ mo rí o kí mo gbé wa rún ẹ̀wọ̀n tèmi nulẹ̀ ọ̀nà kọ̀ṣàrí mo bọ́ lọ́rí ilé àwọn ònìyàn rẹ̀ kan mímú bọ́ ṣe relate omi lè sọ ìtẹ́gbọ̀n tábọ̀ wọn ṣàmọ̀fọ̀ wọn mú ara wọn ṣí mo wọ ibẹ̀ àtọkọ àtìyàwó amòfinràn méjèèjì wà àmọ́ ilé yẹn wọ́n máa ń sá Mr and Mrs o husband and wife ràn méjèèjì o àmọ́ kẹ́ ẹ wọ́ ilé yẹn kó ṣíṣí bí rẹ̀ mu wá ṣe máa bọ̀ sí bí yẹn lọ́nà méjì ọkọ nẹ́tẹ́rẹ́ àyà nẹ́tẹ́rẹ́ kó ṣàwòrán mu wá ìyàwó ní àwòtẹ́rẹ́ ọkọ ní àwòtẹ́rẹ́ ibùsùn wọn ṣọkọ nẹ́tẹ́rẹ́ káyà nẹ́tẹ́rẹ́ ṣé àrùn jókòó lé ọkọ nẹ́tẹ́rẹ́ àyà nẹ́tẹ́rẹ́ ọbẹ̀ rán ṣènú léyìn ọ̀nà méjì rán gbá mi sí ọkọ àṣetẹ̀rẹ̀ àyà àṣetẹ̀rẹ̀ nínú rán ṣènú léyìn ṣá wọn kàn ṣe pa wọn pọ̀ rí ilé yẹn ilé nìkan rọ kan ṣoṣo àmọ́ kẹ́ rí wọn ní gbòòrò ayé I love you public display of affection rẹ máa rí ìyẹn rè ká èmi ní àyà rè kí mo wá bá àwọn ẹni bí ṣe mọ̀ fọ olódò rẹ mi wà umo ọpọlọ mi rèé pé tààrà àwọn bá dẹ́ náà rè wà níbẹ̀ àmọ́ kó bá lè pé kó bá lè kún kó bá lè yé mi dáadáa rè kí mo wá bá àwọn ẹfọ kẹwẹ́ rí sí ṣé o ráìtì kí ọkọ wà nílé rẹ̀ àti ìyàwó kan pé àwọn ọkọ àti ìyàwó òun jọ ń lò wọ́n lè jọ lò òun mo ṣọ̀fọ̀ tọ́wẹ́lì wọn fún mi nú ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọṣẹ rán fún mú ẹ̀ṣán ọpẹ́ gàrà rán fún mú kó ní ọba wọ̀ ní bathroom wọn showers méjì rán máa bọ̀ níbẹ̀ showers ọkọ anẹ́tẹ̀rẹ̀ àyà anẹ́tẹ̀rẹ̀ what's the meaning of that nonsense dédé tí rẹ bá rí rẹ bá fẹ́ sọ́rí mátàrí mo gbé wáyé ẹ fún ṣọwọ́ rẹ níbẹ̀ ṣe ń ṣe lórí ìtàkùn ẹni lórí Facebook Instagram TikTok àti thread pẹ̀lú YouTube àwa gẹ́gẹ́ bí Nuwa Media official kó dẹ̀ ṣe email rẹ fẹ́ send sẹ́ni ẹ̀ṣá tẹ̀ nuwamedia@gmail.com kó dẹ̀ ṣe má tẹ̀ àtẹ̀ránṣẹ́ pélébé àbíkẹ́ pé ẹni àbíkẹ́ chat ẹni lórí WhatsApp nọ́mbà ẹni rẹ ń wò lórí ẹ̀rọ wẹ̀yẹn èmi rẹ̀ máa wá ẹ̀wọ̀n rí màmá bọ̀ o Olódùmarè àṣẹ ẹnurun bí máa ṣe ọ̀nìkan ni wà mọ́ mí ìparúkọ mi dà o Aródú orúkọ mi o. And I'm very, very versed in English language. I can speak Yoruba very well. But today I chose to speak my dialect. Ìjẹ̀búrẹ́ mi wà. Ká pàdé pẹ̀láyọ̀ níjọ́ mi. Ọjọ́ rẹ̀ àlàáfíà o. Nuwa Media.